ọmọ mi àjò tí ló ti jù wákẹ́ o. Erin jọba o, erin jọba o. Àjàláyé o, erin jọba o. Erin jọba o, ọmọ ìjọ mi o. Àjàláyé o, erin jọba o. Àtùpà ni. Iya, enak mati, enak berapa?
so that we can commence with the program. I want to use this medium to welcome all the Space out for us. Space out. Enter the meeting. Let's go. And you guys are looking beautiful. Smile, smile. Hello, baby. I'm back. Hello, baby. What's your name? Not your name. What you represent? It's Yalafe. You know what you're meant to do to her? Good. Beautiful. You're so pretty. Very pretty. You guys have a boyfriend. Well done. You're looking beautiful. You're looking.
àwọn ni wọ́n máa ń tẹ̀lé kábíyèsí káàkiri lọ síbi gbogbo ibi tí wọ́n bá ń lọ. Àwọn ni wọ́n sì máa ń kí Ọ̀ọ̀nìrìṣà kú òwúrọ̀, wọ́n sì máa ń ṣe ó dàárọ̀. igi tẹ́rẹ́ yẹgbó o Òṣùmàrè mọ̀ yẹrun Babátúndé òní yẹ ọ́ o ọjọ́ alẹ́ rẹ̀ á dára. igi tẹ́rẹ́ yẹgbó o Òṣùmàrè mọ̀. ọdún dé.